Oògùn infection ọlọ́jọ́ pípẹ́ ní ara obìnrin tí ó ti fẹ́ máa ran ọkùnrin. Bẹ́ẹ̀ ni ọkùnrin lè lò ó, obìnrin lè lò ó. Bá mi gẹ́ẹ̀tì gálíìkì, bá mi gẹ́ẹ̀tì ginger, bá mi gẹ́ẹ̀tì ìyèré tá a mọ̀ sí black pepper, bá mi gẹ́ẹ̀tì kànáfùrù tá a mọ̀ sí clove, bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù èyí tí ò lámọ́, bá mi gẹ́ẹ̀tì abèrè, bá mi gẹ́ẹ̀tì abèrè obleta seed, bá mi gẹ́ẹ̀tì ata ìjọsì, bá mi gẹ́ẹ̀tì álọ̀mù díẹ̀ lẹ máa fi sí, bá mi gẹ́ẹ̀tì kọ́hún ìsebẹ̀ díẹ̀, bá mi gẹ́ẹ̀tì ewé sáwéré pèpè. Lọ gbogbo nǹkan wọ̀nyí papọ̀, tó bá ti lọ papọ̀, tó bá tutù sá sí bòjì, tó bá gbẹ ní bòjì yẹn sọ di powder, ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ pẹ̀lú ògì ẹ̀kọ àbí warm water. Ó wà effective gidi. Infection kì í ṣe nǹkan tó lè mú lérè o. Fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀, dẹ̀ farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ tó ráwọn májẹ̀mú ẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 2044237680. Account number fáwọn aláìní 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ bá nípèníjà kan both natural and spiritual problem tẹ́ bá fẹ́ pè wá àbí kẹ́ fẹ́ WhatsApp wa, ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Ìbẹ̀jú Lẹ́kì, Lagos. Má fi infection ṣeré. Àwọn product wa ní Miracle Leaf, All in One, Caterpillar, Transformer, Bulldozer, Memory Booster àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adẹ̀ ní special package tá a máa ń ṣe. Obìnrin tó ní ovarian cyst tó bá ti bá pàdé pé nǹkan tó ń dààmú ìwọ obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ tó ti ń pé méjì ẹ̀dà, ìwọ nìkan lẹ̀dá ń ṣe, ìwọ nìkan ní sọmúroró ń ṣe, ìwọ nìkan ní infection ń ṣe, contact Sheikh Afagba kó wá lọ fún full package, èyí tó máa lò before period, èyí tó máa lò during period, èyí tó máa lò after period. Kódà kí period ẹ má wá mọ́ tó ti wọ menopause, àwọn egbògi wà tó máa reverse ẹ padà. Bẹ́ẹ̀ ni tá prepare womb ẹ láti lè carry full package wà. Ṣùgbọ́n fún àwọn tó yẹ pé kéèsì wọn ṣe minor, ẹ lọ ṣe infection yìí, ó wà very effective. Bẹ́ẹ̀ ni èyíkéyìí nínú ìpèníjà ọkùnrin tí nǹkan ọmọkùnrin ẹ̀ ò lè perform dáadáa, tó ní weak erection, quick ejaculation, aróbòsá aróbòkú, abẹni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́, abẹni táyé ń dà láàmú lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn, abẹni tó ń rí ìjákulẹ̀ tó má mú bọ́ lórí nǹkan wà lóyìn ìbò bí aláìsí. Ètò sàárà wà láti yanjú kéèsì yín, ètò àwẹ̀ wà láti yanjú kéèsì yín, ètò àdúrà wà láti yanjú kéèsì yín. Àwa ò ní fìtọ̀ fọ̀gbẹ́, Ọlọ́run làwa máa pè kó wá dá sọ̀rọ̀ yín àti nǹkan tọ́lọ́run bá ṣe ní àlàlì tó ṣe léèwọ̀. Tọ́lọ́run bá ṣe léèwọ̀ àwa ò ní débẹ̀, nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ làwa máa lò láwọn àlàlì stuff. Bísí láì ta aláìdẹ̀ dúpẹ́ fọ́lọ́run ọba, tọ́lọ́run ọba ló ń control ayé. Wà máa ń tẹ̀síkútù mi wàrákàtì iláyà àlámùhà, ewé kò ní bọ́ kọ́lọ́run bá má mọ̀ sí. Gbogbo àṣẹ pátápátá dẹ̀ ní balillahil hamru jami'a, Ọlọ́run ọba ló ní àṣẹ lọ́dọ̀. Àgbàdo àwọn èèyàn dẹ̀ ń wá, wọ́n ń lo product wa, wọ́n ń dúpẹ́, wọ́n ń pè wá all over the world. Kò síbi tẹ́lẹ̀ àti product wa òde within Nigeria, à ń lo GIG logistics all over the world, à ń lo GIG náà láti fún abroad, a dẹ̀ ń lo DHL, the best logistic in the whole world. Ma salam wa ila liqa'i inna li zata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní. Ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Máa kí ìyàwó mi